bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí i káàbọ̀ sí ètò yìí, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún yín lórí ayé wa. Orúkọ tèmi ni Fasonu Victor Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún orúkọ ẹ̀yin Ọlọ́run wa. A dúpẹ́ fún ìwà láyé àti ìwà láàyè yín. A dúpẹ́ fọwọ́ ìbùkún yín lórí ayé wa. Ògo, ọlá àtagbára àti ìyìn fún orúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kẹ́ gbọ́ ọpẹ́ wa. Ẹ sọ bá wa sọ̀rọ̀ yín lónìí, kẹ́sì jẹ́ kóòrò ọ̀fẹ́ yín ó di mímọ̀, kẹ́sì jẹ́ kágbára yín ó di mímọ̀, kọ́rọ̀ yín ó jáde pẹ̀lú ọwọ́ agbára ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. A dúpẹ́ torí pé a tún wá síwájú wa kí a tún jọ tẹ̀síwájú nínú kíkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Tẹ́ ẹ bá nígbàgbé, ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, à ń kẹ́kọ̀ọ́ lọ lórí ìhìnrere Jésù Kristi Olúwa wa. Apá kìíní la kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Lónìí a fẹ́ tẹ̀síwájú nínú ibi tá a ti dánu dúró nínú ẹ̀kọ́ tí à ń kọ́ lọ́wọ́ tí ń ṣe ìhìnrere Jésù Kristi Olúwa wa. Ìta fẹ́ tẹ̀síwájú rẹ̀ lónìí ó ní apá kejì. Níbo la dánu dúró sí ní ọ̀sẹ̀ tó kọjá lọ? A sọ fún wa pé ìhìnrere Jésù Kristi Olúwa wa òun ni kíkú Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ijọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ẹsẹ̀ Bíbélì wo ló fi ẹsẹ̀ wa múlẹ̀ fún nǹkan wọ̀nyí? Òun la lè rí nínú ìwé Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ kínní sí ìkẹrin. Ìhìnrere yìí la sọ fún wa pé òun la fi ń pe gbogbo ìran ènìyàn sí ọ̀dọ̀ Kristi àti sínú ìjọba rẹ̀. Ìhìnrere yìí ọ̀kan sì ni. Ìhìnrere náà ni pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ijọ́ kẹta nítorí ẹ̀ṣẹ̀ wa. Ní tá à ń pè ní ìhìnrere Jésù Kristi Olúwa wa nìyí. Ìhìnrere yìí ẹyọ kan ni. Ní ìgbà tá a wàásù ìhìnrere náà, ogunlọ́gọ̀ àwọn ènìyàn tó nífẹ̀ẹ́ sí ìhìnrere náà, wọ́n gba ìhìnrere náà gbọ́, wọ́n sì jẹ́ ẹ̀yà nínú ìjọba Kristi tàbí nínú ìjọ Kristi. Nítorí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ 16 tún jẹ́ kí a mọ̀ pé Paul sọ pé ojú kò tì mí láti wàásù ìhìnrere Kristi nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti Hélénì pẹ̀lú. Ọlọ́run ti fi ìgbàlà rẹ̀ sínú ìhìnrere Jésù Kristi Olúwa wa pé Jésù kú nítorí ẹ̀ṣẹ̀ wa, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ijọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Eléyìí ni à ń pè ní ìhìnrere. Àdẹ̀wá sọ fún wa pé ẹnikẹ́ni tí ò bá gba ìhìnrere yìí gbọ́, gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ìwé Tẹsalóníkà kejì orí 1 láti ẹsẹ̀ 7 sí 9, a sọ fún wa pé irú ẹni bẹ́ẹ̀ yóò sọnù títí láéláé. Àwọn olóyìnbó á sọ pé eternal loss, yóò sọnù títí láé.
a dẹ̀ fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ní àwọn tí ò bá gba ìyìnrere Jésù Kristi Olúwa wa gbọ́ pé wọ́n ó gba ìdájọ́ tí wọ́n gbà, ìdájọ́ ìdálẹ́bi. Àwọn tá a gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá nìyí nípa ìyìnrere Jésù Kristi Olúwa wa. A fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà. A ò tí ì sọ fún wa ohun tí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi gbé kalẹ̀ fún àwọn àpọ́sólì rẹ̀ kán máa wàásù ní ti ìyìnrere náà láti gbéyẹ̀wò fún wa lónìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. A sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé ṣé ìyìnrere Jésù Kristi là ń wàásù lónìí bí? Ẹ jẹ́ ká wo Bíbélì. Ní ìgbà tá a kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run, a sọ ní ọ̀sẹ̀ tó lọ pé Jésù Kristi sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀, àwọn àpọ́sítélì rẹ̀ pé kí wọ́n lọ sí gbogbo ayé, kí wọ́n sì wàásù ìyìnrere fún gbogbo ẹ̀dá. Ó wá ní ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́, òun ni yóò jẹ̀bi. Ìyẹn túmọ̀ sí pé kí ni Jésù ní kí wọ́n lọ wàásù? Kọ́ wàásù pé òun kú nítorí ẹ̀ṣẹ̀ gbogbo aráyé, a sì kú òun sì jíǹde ní ìjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mọ́ ti wí. Ó wá ní bí wọ́n ti ń wàásù ẹ̀kọ́ máa àwọn tó bá gbàgbọ́, àwọn tó bá gba ìròyìn yìí gbọ́, tó bá gba ọ̀rọ̀ yìí gbọ́ pé Jésù Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, a sì sìnkú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Àwọn wọ̀nyí ni ká ṣe ìbáptísì fún gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Jésù kọ́ wa ní ìwé Máàkù orí 16 láti ẹsẹ̀ 15 títí dé 16. Kí ni Jésù wí? Ó ní ẹni tí ó bá gbàgbọ́, ẹsẹ̀ 16, tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́, òun ni yóò jẹ̀bi. Ìyẹn túmọ̀ sí pé báwo ni àwọn àpọ́stélì Jésù Kristi, báwo ni wọ́n ti wàásù ìyìnrere náà tí a sì kọ àkọsílẹ̀ fún wa lónìí fún wa láti tẹ̀lé. Nítorí pé ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni pé ìyìnrere tí àwọn àpọ́stélì wàásù ní ìgbà ìwàláàyè wọn, irú ìyìnrere náà ni Ọlọ́run fẹ́ káwa náà wàásù lónìí. Tá a bá ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́, à á wo onírúurú ìyìnrere mìíràn tí àwọn ènìyàn ti fi sínú ìsìn Kristi tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Kí ni àwọn àpọ́stélì wàásù fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n sì gbàgbọ́ pé Jésù Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta. Ẹ ká wo ìwàásù àkọ́kọ́ tí àwọn àpọ́stélì wàásù rẹ̀ ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì. Ká wo bí ọ̀rọ̀ ìwàásù náà bí ó ti lọ. Ẹ ká wo sí Bíbélì wa. Ẹ ká lọ sí Ìṣe Àpọ́stélì orí 2, ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Báwo làwọn àpọ́stélì Jésù Kristi, báwo ni wọ́n ti wàásù ìyìnrere náà fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn tí àwọn ènìyàn sì gbàgbọ́? Ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìṣe Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 36, Act 2:36. Kí ni Bíbélì sọ? Ó ní, ǹjẹ́ kí gbogbo ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájú pé Ọlọ́run ti fi Jésù náà tí ẹ̀yin kàn mọ́ àgbélébùú jẹ́ Olúwa àti Kristi. Nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérù àtàwọn àpọ́stélì yòókù pé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérù sì wí fún wọn pé, ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ẹ jẹ́ ká dánu dúró níbẹ̀ náà. Ní ìgbà tí Jésù Kristi wà láàyè, kó tó di pé ó padà sí ọ̀dọ̀ bàbá lẹ́yìn ìgbà tó jíǹde kúrò nínú òkú tán, ó pàṣẹ fún àwọn àpọ́stélì rẹ̀ pé kí wọ́n lọ sí gbogbo ayé kó sì máa wàásù ìyìnrere fún gbogbo ẹ̀dá. Gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Kristi, ìwàásù náà yóò bẹ̀rẹ̀ ní Jerúsálẹ́mù. Ìṣẹ̀lẹ̀ ìwàásù àkọ́kọ́ tí àwọn àpọ́stélì wàásù, òun la rí àkọsílẹ̀ rẹ̀ ní Ìṣe Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 36 sísàlẹ̀.
ọ̀rọ̀ tí wọ́n sọ nìyí, wọ́n ti ń wàásù Jésù Kristi Olúwa wa bọ̀ nípa onírúurú àwọn àsọtẹ́lẹ̀ tá a sọ nípa àwọn wòlíì Ọlọ́run kó tó di pé Jésù Kristi dé. Ní ìgbà tá wá dé ẹsẹ̀ 36 36, Pétérù sọ pé ó ní jẹ́ kí ilé Ísírẹ́lì mọ̀ dájúdájú pé Jésù náà tẹ̀yìn kàn mọ́ àgbélébùú Ọlọ́run ti fi jẹ Olúwa àti Kristi. Nígbà tá kíyèsí 37, ó ní ní ìgbà tí wọ́n gbọ́ ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì béèrè lọ́wọ́ Pétérù àti àwọn àpọ́sítélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? Kí ni Pétérù sọ fún wọn? Ẹ jẹ́ ká tó dáhùn ọ̀rọ̀ tí Pétérù sọ fún wọn, ká padà sí ọ̀rọ̀ Kristi ní ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 16. Ó ní ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. Kí wá ni Pétérù sọ fún wọn lọ́jọ́ Pẹ́tíkọ́sì? Pétérù sọ fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mọ́. Ìhìnrere àkọ́kọ́ tí a wàásù pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ohun tí ìwàásù àkọ́kọ́ dá tó dúró lé lórí nìyí ní Ìṣe Àpọ́stélì orí 2 láti ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 40 34 sísàlẹ̀. Ohun tá à ń pè ní ìhìnrere Kristi nìyí. Wọn ò sọ ohun mìíràn, wọn ò mú ohun mìíràn mọ́ ìhìnrere náà tá a fi lé wọn lọ́wọ́. Kí nìdí? Ìdí ẹ̀ ni pé Kristi ti kìlọ̀ ní ìwé Mátíù orí 28 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 20. Ó ní ẹ máa kọ́ wọn láti kíyèsí ohun gbogbo, àní ohun gbogbo tí mo pa láṣẹ fún yín, èmi ó sì wà pẹ̀lú yín títí tó fi dé òpin ayé. Àmín. Ohun tí Jésù Kristi sọ fún àwọn àpọ́sítélì ni wọ́n ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run nípasẹ̀ Kristi ní ọjọ́ Pẹ́tíkọ́sì. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Ìhìnrere tí àwọn àpọ́sítélì kọ́kọ́ wàásù ni pé Jésù Kristi ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. A sì ti fi jẹ Olúwa àti Kristi. Ohun tí wọ́n wàásù nìyí. Ìwàásù àkọ́kọ́ tá a rí nìyí nípasẹ̀ Jésù Kristi Olúwa wa nípa ìhìnrere náà. Tá bá kíyèsí lónìí, ogúnlọ́gọ̀ ẹ̀yin tẹ́ ẹ ń wò wá nílé, ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run pé Jésù Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ìjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, àti wípé a gbọ́dọ̀ baptisi wa láti mú ẹ̀ṣẹ̀ wa kúrò kí a lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Ìbáptísì tá a sọ yìí a ti kọ lórí ètò yìí pé kì í ṣe ìwọ̀nmiléni lórí tàbí ìsàmì àgbélébùú. Ìbáptísì tarí nínú ọ̀rọ̀ Ọlọ́run pé a gbọ́dọ̀ rì wá bọmi, omi tó pọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àti àjíǹde Jésù. Ohun tí ìrere Jésù Kristi dá lé lórí nìyí. So a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá ṣetán láti gba ìhìnrere Jésù Kristi Olúwa wa gbọ́ lónìí, ó gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Róòmù orí 10 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17, Bíbélì ní ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá, àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ̀ ń gbọ́ ní wákàtí yìí. Ẹ gbọ́dọ̀ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, torí pé ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá, àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èkejì, ẹnikẹ́ni bá fẹ́ gba ìhìnrere Jésù Kristi Olúwa wa gbọ́ gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó gbọ́dọ̀ gbàgbọ́. Ìwé Hébérù orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6, Bíbélì ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá máa gbàgbọ́ ní láti gbàgbọ́ pé ó ń bẹ àti wípé ó ní olùṣẹ̀san fáwọn tó bá fi ara balẹ̀ wá.
a gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́, a gbọ́dọ̀ gba gbogbo ẹ̀rí tí a sọ pé Jésù Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa, a sì kú rẹ̀ ó sì jíǹde ní ijọ́ kẹta nítorí ẹ̀ṣẹ̀ wa, a gbọ́dọ̀ gbàgbọ́. Ọlọ́run béèrè ìrònúpìwàdà lọ́wọ́ wa, a gbọ́dọ̀ ronúpìwàdà. Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9, bí ẹni sọ pé Olúwa kò fi lé rẹ̀ jáfara gẹ́gẹ́ bí àwọn ẹlòmíràn ti ń ka ìjáfara, ṣùgbọ́n mú sùúrù fún yín tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé bí kò ṣe kó wá sí ìrònúpìwàdà. Ọlọ́run ń béèrè ìrònúpìwàdà lọ́wọ́ rẹ̀. Gbogbo ohun tá a ti ṣe, gbogbo ìgbésẹ̀ tá a ti gbé tá a rò pé Ọlọ́run ò lè dáríjì wá, à ń fi dá wa lójú lónìí pé tí a bá ronúpìwàdà Ọlọ́run ṣetán láti dáríjì wá, láti fọ ẹ̀ṣẹ̀ wa nù tí a bá tẹ́tí sílẹ̀ sí ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ìgbésẹ̀ kẹrin, Ọlọ́run fẹ́ ká fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́. Àwa tá ò gbàgbọ́ pé Jésù Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa, ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ló fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa. A gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ìgbésẹ̀ tó kẹ́yìn ó ní ìgbésẹ̀ ìbáptísì. A gbọ́dọ̀ báptísì wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ kú, sísìkú àtàjíǹde Jésù. Bàbá fẹ́ kọ́ Ọlọ́run ó dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, torí pé Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 16 pé ojú kò tì mí láti wàásù ìrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́, fún Júù ṣáájú àti eléni pẹ̀lú. Bí a bá jọ̀wọ́ ara wa fún ìrìbọmi baptism, nígbà náà ni Ọlọ́run yóò wẹ gbogbo ẹ̀ṣẹ̀ wa nù. Nígbà náà ni a ó ní ìrètí ìyè àìnípẹ̀kun pẹ̀lú Ọlọ́run. Ohun tí ìrere Jésù Kristi já sí nìyí. Ìrere yìí kan náà sì ni. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, tó bá pé ìrere yìí kan náà ni, bẹ́ẹ̀ nìkan náà ló jẹ́, kò yẹ kí ìrere náà kó bí onírúurú ìjọ ìyapa. Torí pé a ò rí kà nínú Bíbélì pé ìrere náà ó bí onírúurú ìjọ ìyapa. Kò yẹ kó bí onírúurú ìjọ ìyapa, kò yẹ kó bí onírúurú ìjọ ẹlẹ́yàmẹ̀yà. Tó bá pé ìrere Kristi la fẹ́ wàásù rẹ̀ gẹ́gẹ́ bí a ti rí àgbékalẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn àpọ́sẹ́lì, tá a sì rí àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì, kò yẹ kó bí ìyapa. Tó bá pé Jésù là ń wàásù pé ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa, a sì kú rẹ̀, ó sì jíǹde ní ijọ́ kẹta, kò yẹ kó bí ìyapa. Kò yẹ kó bí èmi ni lágbájá, èmi ni tàmàdò, èmi ni gbá, èmi ni kòkò bàbá aṣáṣu. Kristi ti tó wa, orúkọ rẹ̀ ti tó wa, Kírísítẹ́nì ti tó wa. Gbogbo orúkọ mìíràn tó yàtọ̀ táwọn èèyàn fi ń pera wọn nínú ìsìn lónìí, a ò rí ìgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ẹ̀ṣẹ̀ sì ni pẹ̀lú. A sì gbọ́dọ̀ ronúpìwàdà kúrò nínú ìyapa, torí pé Ọlọ́run ò béèrè ìyapa lọ́wọ́ wa, kò béèrè ìyapa ìsìn lọ́wọ́ wa. Ìsìn kan nípa ìrere Jésù Kristi olóògbé kalẹ̀. Ìsìn làwọn àpọ́sítélì sì ń spread, wọ́n gbé káàkiri ní gbogbo àgbáyé ní ìgbà tí wọ́n wà láàyè. Nípa ìmísí Ọlọ́run wọ́n sì kọ àkọsílẹ̀ fún wọn, wọ́n sì kìlọ̀ pé kò yẹ kí ìyapa ó wà nínú ìsìn náà tí Jésù Kristi Olúwa ti gbé kalẹ̀ nípa kíkú rẹ̀, ìsìnkú rẹ̀ àti àjíǹde rẹ̀. Kí ni ìkìlọ̀ tí Ọlọ́run kì wá nílọ̀ nípa ìyèrè mìíràn? A sì wo ohun tí ìyèrè mìíràn tó túmọ̀ sí. Ẹ ká ṣí Bíbélì wa sí ìwé Gàlátíà. Ẹ ká ṣí Bíbélì wa sí ìwé Gàlátíà ká wo ìyèrè mìíràn èyí tí ìwé Gàlátíà tó kọ wa. Ẹ gbọ́, a sì gbé àlàyé kalẹ̀ nípa ìyèrè mìíràn. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Gàlátíà orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6. Ó ní ẹnu yà mí nítorí tí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú oore-ọ̀fẹ́ Kristi sí ìyèrè mìíràn. Sí ìyèrè mìíràn. Èyí kì í ṣe òmíràn, bí ó tilẹ̀ ṣe pé àwọn kan wá tí ń yọ yín lẹ́nu tí wọ́n sì ń fẹ́ yí ìyèrè Kristi padà. Ẹ ká wá gbé àlàyé kalẹ̀. A sọ̀rọ̀ nípa ìyèrè mìíràn. Kí ni ìyèrè mìíràn? A ti rí ìyèrè pé ìyèrè ni kíkú Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, a sì kú rẹ̀, ó sì jíǹde. Ẹ ká wá fún yín ní àpẹẹrẹ ìyèrè mìíràn. Ẹ ká lọ sí Ìṣe Àpọ́sítélì orí 15 ká wo ìyèrè mìíràn tí àwọn ènìyàn ń wàásù. Ẹ gbọ́ o. Ó ní àwọn ọkùnrin kan tí Júdà sọ̀kalẹ̀ wá, wọ́n sì ń kọ́ àwọn arákùnrin pé bí kò ṣe pé a bá kọ yín ní ilà bí iṣẹ́ Mósè, ẹ̀yin kì yóò lè là.
ìhìnrere mìíràn nìyí nítorí pé nínú ìhìnrere Kristi kò sí ìkọlà ti Mósè níbẹ̀. Bí ẹnikẹ́ni bá tún fi òmíràn kún ìhìnrere pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa, àsín ó sì jíǹde ní ìjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mọ́ ti wí, ìhìnrere mìíràn nìyí. Ẹ ká máa wo ní irú ìhìnrere mìíràn tí àwọn èèyàn wàásù nínú ayé lónìí. Ìhìnrere mìíràn àkọ́kọ́ táwọn èèyàn wàásù ni pé a lè ṣe ìsàmì àgbélébùú, a lè ṣe ìwọ́miléni lórí. Ìhìnrere mìíràn ni a ò rí nínú Bíbélì. Ìhìnrere mìíràn táwọn èèyàn wàásù lónìí pé ìbáptísí ò ní kankan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run. Ìhìnrere mìíràn ni a ò rí nínú Bíbélì. Ìhìnrere mìíràn ni pé gbogbo àṣà tá à ń ṣe a gbọ́dọ̀ mú wá sínú ìsìn Kristi, àṣà ìdílé wa, àṣà ìbílẹ̀ wa a gbọ́dọ̀ mú wá sínú ìsìn Kristi. Ìhìnrere mìíràn ni. Ó ní irú ìjọ ìyapa tarí láyìíká wa tó dìde lónìí, ìhìnrere mìíràn ni torí pé a ò rí ìjọ ìyapa kan nínú Bíbélì. Ìjọ Kristi ló bẹ̀rẹ̀ ní Jerúsálẹ́mù, ó lọ sí Jùdíà, ó lọ sí Samaria, ó sì lọ sí gbogbo ilẹ̀ àgbáyé. Bí ìhìnrere Kristi ti tàn káàkiri ní, a sì sọ̀rọ̀ nípa ìyapa pé yóò ṣẹlẹ̀ ní ìkẹyìn ọjọ́. Ọlọ́run sì fẹ́ ká jẹ́ alábàápín nínú ìyapa. Ìhìnrere mìíràn òun ni ìyapa. Ẹ̀kọ́ tí Kristi ò gbé kalẹ̀ tá a rí ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ nínú Bíbélì, ìhìnrere mìíràn ni. Ẹlẹ́yàmẹ̀yà ìsìn, ẹ̀kọ́ onírúurú, ẹ̀kọ́ àtọwọ́dọ́wọ́, ẹ̀kọ́ ènìyàn tá a rí ìgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì, ìhìnrere mìíràn ni. Ọlọ́run ní ká yàgò fún wọn. Bí ẹ ti ń gbọ́ mi ní wákàtí yìí, Ọlọ́run ní ká yàgò fún ìhìnrere mìíràn tí a rí ìfẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú Bíbélì, gẹ́gẹ́ bí ohun tí ìwé Gàlátíà orí ìkíní ẹsẹ̀ kẹfà ti sọ. Ẹ jẹ́ ká wo sísàlẹ̀ sí ká tún wo ìkìlọ̀ ńlá tọ́lọ́run kìlọ̀ fún wa. Ẹ wo ẹsẹ̀ keje. Ó ní èyí kì í ṣe òmíràn, bó tilẹ̀ ṣe pé àwọn kan wà tí ń yọ yín lẹ́nu tí wọ́n sì ń fẹ́ yí ìhìnrere Kristi padà, ṣùgbọ́n bí ó bá ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá tí ó bá wàásù ìhìnrere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Ẹ wo ìkìlọ̀ tí Ọlọ́run sọ nípa ọ̀rọ̀ rẹ̀. Ẹ wo ẹsẹ̀ kẹsàn-án. Ó ní bí a ti wí ṣáájú, bẹ́ẹ̀ ni a tún wí nísinsìnyí pé bí ẹnìkan bá wàásù ìhìnrere mìíràn fún yín ju èyí tí ẹ ti gbà lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Ẹ wo ìkìlọ̀ ńlá. Pọ́ọ̀lù sọ pé ó ní bó bá ṣe àwa tàbí áńgẹ́lì kan láti ọ̀run bá wàásù ìhìnrere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Tó bá sọ mìíràn àfikún pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa, a sì kú, ó sì jíǹde níjọ́ kẹta nítorí gẹ́gẹ́ bí ìwé mọ́ ti wí, àfikún ni. Ẹ̀yin ní àfikún kankan tá a bá ti rí nínú ọ̀rọ̀ Ọlọ́run tàbí tá à ń ṣe nínú ìsìn lónìí, ẹ jẹ́ ká wádìí ẹ̀. Ìhìnrere mìíràn ni. Ọlọ́run sì sọ pé ẹnikẹ́ni tó bá ń wàásù ìhìnrere mìíràn yóò dẹni ìfibú. Ọlọ́run tó wá sọ ọ̀rọ̀ kan, ó ní ìhìnrere táwọn àpọ́sítélì ti wàásù gan ta ti gbé ìlànà kalẹ̀, a kò gbúdọ̀ yí padà. Bí àwọn kan bá dìde tó bá yí ìhìnrere Jésù Olúwa wa padà, tàbí áńgẹ́lì kan Ọlọ́run bá sọ pé Ọlọ́run ti fàfihàn kan hàn wọ́n, ó ní ká máa ṣe báyìí yàtọ̀ sí àgbékalẹ̀ Bíbélì, a sọ fún wa pé irú ẹ̀kọ́ tàbí ìlànà áńgẹ́lì bẹ́ẹ̀ tàbí ẹ̀kọ́ tá a bá lọ́wọ́ àwọn ènìyàn tó yàtọ̀ sí ẹ̀kọ́ Jésù tá a rí àgbékalẹ̀ rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ kò dẹni ìfibú. Ẹ rí pé ìkìlọ̀ ńlá lélẹ́yìí. Ká má bàa dẹni ìfibú, ẹ jẹ́ ká padà sínú ìhìnrere Kristi. Ìhìnrere Jésù Kristi ẹyọ kan ni. Ìhìnrere yìí ló bí ìjọ kan. Ìhìnrere yìí ò bí ìjọ ẹlẹ́yàmẹ̀yà. Ìhìnrere mìíràn ló bí ìjọ ẹlẹ́yàmẹ̀yà. Ìjọ kan ni ìhìnrere Jésù Kristi Olúwa wa bí, tí ń ṣe ìjọ ti Kristi. Kristi ló ní, kì í ṣe tèmi, kì í ṣe tí, kì í ṣe ti ẹnikẹ́ni. Ilé gbọ́dọ̀ yé wa. Ìhìnrere yìí kò ní ètò ìlànà ìgbàlà mìíràn. Ìhìnrere yìí ó ti gbé ètò ìlànà ìgbàlà kan kalẹ̀. Ìhìnrere yìí ò ní ètò ìlànà ìjọsìn mìíràn yàtọ̀ sí ìjọsìn tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì tá a sì kọ àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ ní Iṣẹ́ Àpọ́sítélì orí kejì verse 42. Ó ní wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì, ní ìdàpọ̀, ní ìbùkàrà àti nínú àdúrà. Ohun tí wọ́n ń ṣe nínú ìsìn nìyí. Èyí tí wọ́n sì ń ṣe nínú ìsìn, ìhìnrere Jésù Kristi Olúwa ti gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ fún wa. A sì gbọ́dọ̀ dúró nínú ètò ìdarí ìjọ, the organization of the church. Bẹ́ẹ̀ a bá gba òmíràn yàtọ̀ sí àgbékalẹ̀ tí Bíbélì gbé kalẹ̀, àti gba ìhìnrere mìíràn tó sì tako ìfẹ́ Ọlọ́run.
lákòótọ́ ìhìnrere yìí láà fi ṣèdájọ́ gbogbo ìran ènìyàn. Ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ ní ìwé Róòmù orí kejì gbàtà kéèsì ẹsẹ̀ 16 kí l'Olúwa wí 16 Romans chapter 2 verse 16. Ó ní ọjọ́ náà nígbà tí Ọlọ́run yóò ti pa Jésù Kristi ṣe ìdájọ́ àṣírí ènìyàn gẹ́gẹ́ bí ìhìnrere mi. Ẹ jẹ́ á padà sínú ìhìnrere Kristi ká dúró nínú ìhìnrere Ọlọ́run. Àdúrà wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti dúró nínú ìhìnrere rẹ̀ nìkan, tá ò ní yà síbí tá a sì máa tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Olúwa yóò fún wa ṣe. Ẹ̀mí ìgbọ́, etí ìgbọ́ àtàyàgbàṣẹ Ọlọ́run yóò fi fún wa lórúkọ Jésù. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. A tuntun nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run àti oore ọ̀fẹ́ rẹ̀ kó máa bá wa gbé títí láéláé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.